Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé gbogbo ọpẹ́ láyé tí Olódùmarè ni mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí mi àti gbogbo ọmọ Ìlàró pátápátá. Àfòpónú èèyàn ló máa sọ pé òun ṣe nǹkan rẹ̀ inú wọn ò dùn. Mi ò bá wọn jó èrè, mo lè ti gba àìmọye awards káàkiri Nigerian, outside Nigerian, but pé à ń joyè nínú ìlú kò wáyé rí. Eléyìí lákọ̀ọ́kọ́ kí eléyìí táwa ọjọ́ ajá kọ̀ọ̀kan náà kí Ọlọ́run bá láǹjẹ lọ kó má yẹ ká kábàámọ̀ ní ìdí ẹ̀. Àwọn ọmọ tá a bí kí wọ́n máa ṣeré lójú ẹ̀mí gbogbo apáta. Ìlú Ìlàró ní bàjẹ́, inú mi dùn nítorí pé mo fẹ́ ìlú mi púpọ̀. Kò sí nǹkan tí wọ́n ń ṣe nínú ìlú tá a wà nínú ẹ̀ yìí mi ò gbọ́dọ̀ gbẹ̀yìn. Pàápàá jùlọ kábíyèsí tí Ọlọ́run ọba tó fún wa ẹni tó ní làákàyè